oríkì ìníṣà òòyè ọmọ akógbéórajó ìníṣà òòyè mọ́jọ ọmọ àforújà ọmọ àrífàṣọlá ọmọ àrítaṣẹyẹ ọmọ arọ́bàtálá balẹ̀ lọ́jà ọba ọmọ àfẹwùrà gbajagun dà sínú ọtín káwọn la fi dálẹ̀ haúsá obìnrin tẹ̀kúlú ìjẹ̀ṣà yánrìn pẹ̀lú àkàsọ̀ ẹ̀kọ́ bàǹbà lámú idá ilẹ̀ ìníṣà ọmọ ẹnu mújabẹ kékeré ìníṣà akínní àgbà ìníṣà àwọn lọmọràn ènìyàn ò ní gbé níṣà kó mọ̀ lè gbọ́n dẹ́nu ọgbọ́n ní bẹ lódò ikùn bàbá wọn. ìníṣà òòyè ìníṣà òkú ọmọ akóbíórajó ẹ̀lẹ́ o ará ìníṣà. ìlú ìníṣà ní ń bẹ nípínlẹ̀ ọ̀ṣun tá a bá ti ń ti ìkírun bọ̀ tá à ń lọ ọ̀fà àbá ń lọ ìlọrin àwọn ìlú tó so mọ́ ìníṣà ní bí òkùkù kọ̀ǹta ìjàbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá ti kú níṣà tún bọ́ sẹ́rìn ilé bọ̀ sí ọ̀fà bẹ́ẹ̀ lọ. ẹ̀lẹ́ o ará níṣà Yorùbá Report náà ni ó dàbọ̀.